Mo kí gbogbo èèyàn tó ń gbọ́ mi níbikíbi tí ẹ bá wà. Orúkọ tèmi ni Dr. Ọlálékan Sàlámì Aláàfin Ìṣẹ̀mbáyé. Èmi a máa sọ pé erin kọjá gbígbé, àjànàkú kọjá rúrù, àjànàkú kọjá mórí nǹkan fìrí, bàbá rẹ̀ ni ẹ jẹ́ ká sọ pé ààrẹ rìn. Bí mọ̀nàmọ́ná bá ṣe bí ọ̀ká kì í ṣọ̀ká, bí sèbé bá ṣe bí èrè kì í ṣe rè. Má sọ pé ọ̀rẹ́ nìkan ó ń sọ̀rọ̀, ọ̀rọ̀ rẹ̀ jọ mí àbí ohun rẹ̀ jọ mí, ẹ kó wá send owó sí i. Èmi kì í béèrè owó lọ́wọ́ èèyàn. Ẹ̀kọ́ ni mo fẹ́ kí gbogbo wa ká jọ kọ́ra wa. Ní tèmi máa ń ṣe lórí social media, òun náà ni pé mo máa ń sọ fún àwa Yorùbá wípé ó ní nǹkan táwọn baba ńlá wa tó ń ṣe kó tó di pé òyìnbó gbé ẹ̀sìn dé. Ọlọ́run tó wá dá wa, tó dá wa pẹ̀lú àwọn nǹkan tá à ń ṣe tẹ́lẹ̀, Ọlọ́run kì í ṣe mistake. Àwọn àṣà ìbílẹ̀ tiwantiwa ẹ jẹ́ ká máa gbéga. Iṣẹ́ kan ni mo wá fẹ́ kọ́ wa. Ó jẹ́ iṣẹ́ aṣínà. Tọ́nà bá di gágá làwọn àgbàlagbà náà máa ń lo iṣẹ́ kó tó di pé òyìnbó gbé ẹ̀sìn dé. Kí ni a wà tá bá fẹ́ ṣiṣẹ́ náà? Ẹ jẹ́ ká wá ewé kan tó ń pè ní ewé àrùnyànyàn. Èmi ò mọ orúkọ tẹ́ ń pè lọ́dọ̀ yín, ṣùgbọ́n tó bá ti wá ewé àrùnyànyàn, wà wá èpo ọ̀bọ̀, wà wá èédú inú àrò tán ti dáná. Ìwọ kàn mú àwọn èédú kókó mélòó kan nínú ẹ̀. O lè jọ́ tí eérú bá wà lára ẹ̀. Èédú gangan la need kì í ṣe eérú. A wá gún gbogbo àwọn nǹkan tí mo sọ yìí. Ewé àrùnyànyàn yìí a gún papọ̀ mọ́ èpo ọ̀bọ̀ àti èédú inú àrò. Àwa kọ́ṣẹ́ sí. Tá bá ti kọ́ṣẹ́ sí, tá gún gbogbo ẹ̀ mọ́ṣẹ́ tán. A wá wá igbá kan. A mú ọ̀pọ̀lọ́ ààyè. A fi tẹ́lẹ̀, a wá kó ọṣẹ ilé lórí. Ẹ wá jẹ́ ká gbé pamọ́ fún ọjọ́ mẹ́sàn-án. Lẹ́yìn ọjọ́ mẹ́sàn-án, ẹ jẹ́ ká máa wẹ̀ láràárọ̀. Pẹ̀lú àṣẹ Ọlọ́run, ọ̀nà tó ti dí, ọ̀nà náà ó máa ṣí. Ẹ má gbàgbé pé ìdí tí mo fi ń ṣe àwọn fídíò yìí, òun náà ni láti polówó ẹgbẹ́ AATC, Association of African Tradition and Culture. Lórúkọ ẹgbẹ́ náà. Èmi ni mo gbé ẹgbẹ́ náà kalẹ̀. Èmi náà ni Ọlọ́run sì fi ṣe olórí nínú ẹgbẹ́ náà. Tó bá fẹ́ darapọ̀ mọ́ ẹgbẹ́ yẹn, kàn sí mi ní orí WhatsApp number mi 08028565188. Àǹfààní wo lèèyàn máa rí tó bá darapọ̀ mọ́ ẹgbẹ́ náà? Àǹfààní tá máa rí òun náà ni pé àwọn òògùn táwọn baba ńlá wa tó ń lò láyé àtijọ́, a máa bá pàdé tó yàtọ̀ sí àwọn òògùn tá à ń rí kiri orí fídíò orí social media. Àwọn òògùn tó ṣe pé bó ṣe wà gangan la ṣe máa bá, a máa bá pàdé ńbẹ̀. Tí wọ́n bá ní òògùn inú rírun, wà rẹ́ lòmíì tó yẹ pé òògùn ẹ̀yìn dídùn lòun náà mọ̀. Ìwọ tó bá lóògùn ẹ̀yìn dídùn, wà rẹ́ lòmíì òògùn orí fífọ́ òun náà mọ̀. A lè jọ máa jẹ àǹfààní ara wa gẹ́gẹ́ bí ọmọ Yorùbá. 5,000 naira ò ní láti darapọ̀ mọ́ ẹgbẹ́ náà. Ẹgbẹ́ tí ìjọba lọ́wọ́ sí ni. Ẹgbẹ́ tó ṣe pé tó bá ní ID card ẹgbẹ́ náà lọ́wọ́, tó bá gbé apẹ̀kaná àbò ṣògùn fún yàn, kò sọ ọlọ́pàá kankan tó fẹ́ mú ẹ. A dára fún wa o. Mi ò fẹ́ sọ jù báyìí lọ. Ọ̀rọ̀ mi ti yé àwọn ọlọ́gbọ́n.